àwọn ọ̀dọ́ nílùú Ìbàdàn wọ́n na arákùnrin US based doctor ní àlùbami àlùdá ẹ̀jẹ̀ lára ní wọ́n rò pé bóyá ajínigbé ni wọ́n nà án wọ́n dáná sun ọkọ ẹ̀. Fọ́nrán yẹn bí ẹ̀jẹ̀ ṣe bò ó wà ní inú Telegram wa Àṣàkẹ́ TV. Ẹ gbọ́wọ́lé link tó wà lábẹ́ ètò yìí ẹ rí níbẹ̀. Ẹ jẹ́ kí a ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún wa. Ẹ̀yin ènìyàn wa, àwọn ará ìlú wọ́n bínú dáná sun ọkọ̀ US based doctor ní ológun ẹrú Ẹlẹ́yẹlé along Ìdó Ìbàdàn nílùú Ìbàdàn ni o ní ọjọ́ Ajé. Arákùnrin yìí US based doctor ni tó jẹ́ pé òbòdó òyìnbó ni wọ́n láti ìlú òyìnbó ní US ni wọ́n ti wá dókítà alábẹ́rẹ́ ni wọ́n níbẹ̀. Ṣàdédé ni wọ́n wà nínú ọkọ̀ wọn o ní àwọn ọ̀dọ́ angry youth tí wọ́n ń bínú lọ́wọ́ tí wọ́n ń para lọ́wọ́ ni wọ́n bá dá wọn dúró látàrí àwọn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ arákùnrin yìí bóyá wọ́n ti pẹ́ nílùú òyìnbó bóyá wọ́n gbọ́ èdè Yorùbá o bí wọ́n ṣe bá wọn fà ní gidi nìyẹn. Wọ́n bá wọn po sùrùtù yìí gan ni o kí a tó mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ti dáná sun ọkọ̀ dókítà US based doctor ní ológun ẹrú Ẹlẹ́yẹlé ní Ìbàdàn. Ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá tí wọ́n ní wọ́n rìn sí ṣùgbọ́n kí ọlọ́pàá kí wọ́n tó gbọ́ sí nǹkan ti bàjẹ́ wọ́n ti dáná sun ọkọ̀ arákùnrin yìí. Nọ́mbà ọkọ̀ arákùnrin yìí òun ni Lexus RX 330 SUV. Wọ́n dáná sun. Dr. Afọlábí ni orúkọ arákùnrin yìí o. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n wá fìdí ìṣẹ̀lẹ̀ yẹn múlẹ̀ lénìí èyí tó jẹ́ ọjọ́ 13 nínú oṣù karùn-ún ọdún 2026 ní DSP ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí orúkọ rẹ̀ jẹ́ Àyànládé Ọláyínká ni wọ́n wá mú ìròyìn tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ lénìí wípé lóòótọ́ ni wípé látàrí àwọn ọ̀rọ̀ tí àwọn gbà sílẹ̀ lẹ́nu Dr. Afọlábí ni àwọn ti fi wá rí wípé ọkọ̀ arákùnrin tí wọ́n dáná sun yìí ó kọ nọ́mbà ọkọ̀ ẹ̀ sílẹ̀ fúnra rẹ̀ wípé Lexus RX 330 SUV ni ọkọ̀ òun. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ tí wọ́n ń bínú wọ́n ní wọ́n bá wọn pàdé ní bí wọ́n ṣe ń kọjá wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Àwọn ọ̀rọ̀ tí wọ́n ń béèrè àwa mọ irú ọ̀rọ̀ tó ń béèrè tó fi le tó bẹ́ẹ̀ tí wọ́n fi na Dr. Afọlábí tí wọ́n sì tún dáná sun ọkọ̀ rẹ̀ tí wọ́n fi dáná sun ọkọ̀ US based doctor tí orúkọ wọn jẹ́ Dr. Afọlábí. Ẹ̀yin ènìyàn wa a ní rárìn fẹsẹ̀ sí o. Ẹ̀yin òbòdó òyìnbó ẹjọ́ tẹ́ bá ti wálé ẹ kíyèsára o. Ìgboro rẹ́rìn báyìí o. Àwọn ọ̀dọ́ ń bínú o àti wípé ṣé bí àwọn ọ̀dọ́ ṣe bínú yìí ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń bínú tí àwọn agbésùmọ̀mí àwọn Fúlàní tí wọ́n bá ń ṣòro bí agbọ́n láàrin ìlú ṣé bí àwọn ọ̀dọ́ ṣe ń bínú ń dáná sun ọ̀kadà wọn àti àwọn nǹkan tí wọ́n fi ṣe ìrìnsẹ̀ léléyìí ni. Ẹ̀yin ènìyàn wa a ò ní rìn lọ́jọ́ tí ebi ń pọ̀nù. Ní ìgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n máa wá ṣe ìwádìí ọ̀fíntótó arábìnrin tó mọ arákùnrin wọ́n ní wọ́n wá sí àgọ́ ọlọ́pàá láti wá fi ọ̀rọ̀ sílẹ̀. Orúkọ àwọn ọmọ arákùnrin yìí méjì yẹn ni US based doctor yìí àwọn ọmọ yẹn wọ́n ní wọ́n wà nínú ọkọ̀ yẹn ṣùgbọ́n wípé wọ́n tètè kó àwọn ọmọ wọ̀nyí kúrò nínú ọkọ̀ nígbà tó rí pé rògbòdìyàn yẹn ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Òun ni orí tó yọ àwọn ọmọ tí wọn ò fi dáná sun àwọn ọmọ mọ́ ọkọ̀. Ọmọ kìíní orúkọ rẹ̀ jẹ́ Deborah, ìkejì orúkọ rẹ̀ jẹ́ Rebecca. Àwọn ọmọ obìnrin méjì ni arákùnrin kó sínú ọkọ̀. Deborah jẹ́ ọmọ ọdún 15 nígbàtí Rebecca jẹ́ ọmọ ọdún 12 tí wọ́n wà nínú ọkọ̀ bàbá wọn ní ológun ẹrú Ẹlẹ́yẹlé agbègbè ológun ẹrú Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn ló ti ṣẹlẹ̀ o ní ọjọ́ Ajé. Ṣùgbọ́n tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi ìdí ìròyìn yẹn múlẹ̀ lénìí tó jẹ́
ọjọ́rú ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún 2026. ẹ̀yin ènìyàn wa ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yìí kó kan àwọn ènìyàn wa tó bá wá sílé. ẹ jọ̀ọ́ ẹ kíyèsára àwọn ọ̀dọ́ wa náà. ẹ jọ̀ọ́ tí èèyàn bá jẹ́ ajínigbé tàbí kí ẹ tó lè sọ wípé bí àwọn fẹ́ dáná sun ọkọ̀, ẹ jọ̀ọ́ jẹ́ ká ṣe ìwádìí kó má di wípé orí tí ò ṣẹ̀ lè wá padà ń ta ẹ̀jẹ̀ ẹ̀ sílẹ̀ o. gẹ́gẹ́ bí ìkìlọ̀ àti ìròyìn tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n wá mú síta látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, òun náà ni wípé kí ará ìlú wọn ní kí wọ́n dẹ́kun jungle justice, kí wọ́n dẹ́kun àti máa ṣe ìdájọ́ ọwọ́ ara ẹni. wípé irú ìṣẹ̀lẹ̀ yìí tó bá yẹ pé irú arákùnrin yẹn wọ́n ti pa, ó dẹ̀ jẹ́ ọmọ Ọ̀yọ́, ó dẹ̀ wálé láti US, ẹ jọ̀ọ́ kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ o. wọ́n ní wọ́n allegedly wọ́n firstly ni wọ́n rò bóyá ajínigbé ni, ni wọ́n rò bóyá kidnappers ni nínú ọkọ̀ ẹ̀. tí nǹkan bá ń ṣẹlẹ̀ nínú ìlú, àwọn ará ìlú kí a tó ṣe ìdájọ́ tàbí kí èèyàn tó lè sọ wípé ẹni yìí ó ṣe nǹkan báyìí o, ẹ ní ẹ̀rí, ẹ jẹ́ kí a wá ìdí gbogbo nǹkan dájúdájú o, kí a tó sọ wípé à ń dájọ́ tàbí à ń ṣe ìdájọ́ lọ́wọ́ ara wa. ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn ni ọ̀gá ọlọ́pàá, kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn ni arákùnrin Abímbọ́lá Ayọ̀dèjì Olúgbéngà, wọ́n kọ̀ndẹ́mù ẹni, ó bu ẹnu àtẹ́lù ìṣẹ̀lẹ̀ yẹn wípé jungle justice iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé àwọn ò faramọ́, àwọn ò fọwọ́ sí pé ó lòdì sí òfin ẹ̀tọ́ ààbò, òfin ẹlẹ́ṣọ́ ààbò nípínlẹ̀ Ọ̀yọ́. wípé irú ẹni tó wálé àtàwọn ọmọ ẹ̀ tí ẹ dẹ̀ mú ọkọ ẹ̀ wọ́n dáná sun. ọpẹ́lọpẹ́ tí wọ́n ní wọ́n tètè yà ké sí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ní wọ́n rìn sí láti lè dóòlà ẹ̀mí arákùnrin yìí. ẹ̀yin ènìyàn wa ẹ bá wa pín ètò yìí, àtẹ̀mí àtẹ̀yin, lágbára Ọlọ́run a ò ní rárìn fẹsẹ̀ sí o, a ní rárìn fẹsẹ̀ sí tọmọtọmọ o, lágbára Elédùmarè. gbogbo àwọn ènìyàn wa tí wọ́n wà lókè òkun wọ́n kéré òkò délé o, tán bá dẹ̀ wá wálé náà látàrí nǹkan tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí Dr. Afọlábí, US based doctor, tí ọlọ́run tí kò jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ yẹn kó mú ẹ̀mí arákùnrin yìí lọ, ìyàwó wọn tàbí àwọn ọmọ wọn tó kù àti àwọn èèyàn wọn tó wà ní US tán fi sílẹ̀, kí lẹ fẹ́ jẹ́ kí wọ́n máa rò? èrò wo lẹ fẹ́ yẹ kí wọ́n ní sínú ìlú, sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí sí Ìbàdàn wípé wọ́n pa àwọn ní bàbá láìṣẹ̀ láìrò? ẹ̀yin ènìyàn wa jẹ́ ká kíyèsára. èyí ni ìròyìn tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n mú síta lẹ́ni ọjọ́rú ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún 2026. ẹ bá wa pín ètò yìí kó kan àwọn ọ̀dọ́ wa lára. àwọn Fúlàní wà nínú ìlú, wọ́n ń ṣòro bí agbọ́n o. èmi ò rò bí wọ́n ti ṣe irú ìbínú yìí tàbí wọ́n ní angry youth, wọ́n kàn déédéé mú ọ̀kadà àwọn Fúlàní, wọ́n dáná sun, wọ́n ṣe kinní fún wọn. ṣùgbọ́n ará ìlú, ẹni tó jẹ́ US based doctor tẹ̀dẹ̀ gbámú lè dáná sun ọkọ ẹ̀. nọ́mbà ọkọ ẹ̀ lẹ́ ń wò yẹn. jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa pín kó kan gbogbo ará ìlú lára. a ní dààmú o, Elédùmarè á ràn wá lọ́wọ́ o. lórí ìkànnì wa náà níbí ni Àṣàkẹ́ TV News. ẹ máa bá wa pín ètò wa bí ó bá ṣe ń tẹ̀ yín lọ́wọ́. ire o. ẹ̀yin ènìyàn wa ẹ bá wa tẹ́tí ńlẹ̀ bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe ṣẹlẹ̀ sí US based doctor Dr. Afọlábí, ọkọ ẹ̀, bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe dáná sun. fọ́nrán yẹn lẹ̀ ń wò yìí. ilé ìka
ẹ̀yin ènìyàn wa fọ́nrán tó kù yẹn orí ìkànnì yìí ò ní lè gbà á níbi tá a wò dé yìí ẹ̀jẹ̀ bo arákùnrin yẹn wọ́n nà án tí ẹ̀jẹ̀ bo ni ẹ gbé ọwọ́ lé líǹkì telegram wa ní abẹ́ ètò yìí ẹ rí telegram link Àṣàkẹ́ TV ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lè wo full video náà níbẹ̀. Àṣàkẹ́ TV show.